Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń wò mí. Orúkọ tèmi ni Larry, ìjẹ́ ọmọlúàbí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ọ̀rọ̀ ìyànjú àti jíjẹ́ ọmọlúàbí ni ohun tí máa ń sọ̀rọ̀ lé lórí, pàápàá jùlọ ní àárín àwọ̀ ọ̀dọ́. Ní ọjọ́ tòní, ohun tí fẹ́ máa sọ̀rọ̀ lé lórí ni bí àwọn funfun bó ṣe jẹ́ kí àwa dúdú rí gbogbo ohun tó bá jẹ́ dúdú bí ohun tí ò dáa. Ní ayé àtijọ́, kò sí nǹkan tí wọ́n ń pè ní kọ́lọ̀. Àwọn funfun ló mú kọ́lọ̀ wá. Kí wá ní èròǹgbà wọn? Kí ni ideology tó fi mú kọ́lọ̀ wá? They are having reason for that. Ìdí tẹ́ máa fi hàn pé wọ́n ní ìdí fún ni wípé ẹ rí pé ìgbà tó mú gbogbo àwọn kọ́lọ̀ yìí wá, wọ́n intentionally make white láti supersede, láti jẹ́ best fún gbogbo nǹkan tó kù. Kò sí nǹkan tó jẹ́ dúdú tó overpass àbí tó supersede funfun, àbí nǹkan tó jẹ́ dúdú tó jẹ́ nǹkan tó dáa nínú society funfun. At least to the best of my knowledge, I stand to be corrected. To the best of my knowledge, mi ò rí nǹkan tó jẹ́ dúdú tí ó jẹ́ pé ó jẹ́ nǹkan tó dájú funfun lọ, àbí nǹkan kan wà tó jẹ́ nǹkan funfun tó label being bad pé kò dáa. The only thing tí mo lè sọ tó jẹ́ nǹkan dúdú tó wà benefitable táwọn èèyàn máa ń benefit lára ẹ̀ ni bí a kì í sọ pé Black Friday tó náà máa ń ṣe sales. Black Friday tó máa ń ṣe sales nìkan ẹ̀yọ̀kan at least tó wá sí mi lórí àbí tí mo rí pé ó jẹ́ àwọn white lọ generate ọ̀rọ̀ yìí tó dẹ̀ jẹ́ pé nǹkan tó wá jẹ́ dúdú lọ fi nǹkan tó pè ní black tó dẹ̀ jẹ́ nǹkan tó dáa. So bí mi ṣe sọ pé I stand to be corrected. Táwọn èèyàn bá wo fídíò yìí tó bá rí nǹkan tó jẹ́ pé dúdú ni, black lọ name ẹ̀ tó dẹ̀ jẹ́ nǹkan tó dáa. Torí mo lè ka thousands nǹkan tó jẹ́ funfun tó jẹ́ nǹkan tó dáa. Mo lè ka thousands nǹkan tó jẹ́ dúdú tó label as bí nǹkan tí ò dáa. Fún bí few one, tẹ́ bá wo snooker tá máa ń gbá, ẹ rí pé white ball ló máa gbá gbogbo ball tó kù. Anytime tí black ball bá ṣèṣì já sínú pocket, game yẹn ti bàjẹ́, game yẹn ti tán. It means what? Nǹkan white dá, nǹkan dúdú. Eléyìí ń ṣe pé èèyàn ń try láti bring ẹlẹ́yàmẹ̀yà bí kìíní, but pé nǹkan wò pé báwo ló ṣe jẹ́ kí àwa dúdú ká ríra wa bẹ́ẹ̀ ni pé skin dúdú nǹkan àbí ẹ̀yà dúdú kò ń ṣe nǹkan tó dáa. Tẹ́ pàwọ́ fúnra wa gan àti à ń kórìíra ara wa ká fi ń bleach. Nǹkan kan ló máa jẹ́ ìpìlẹ̀ṣẹ̀, nǹkan kan ló máa cause irú Michael Jackson kó tó lọ dẹni tó ń bleach. Ó ní nǹkan tó fà náà. Tẹ́ bá wo movie òyìnbó, ó máa hard kẹ́ rí ibi tó ti fi dúdú jẹ́ actor tó bá ń jẹ́ black American movie pure òyìnbó. Tó bá jẹ́ pure òyìnbó movie film, ẹni tó máa jẹ́ boss, ẹni tó máa jẹ́ terrorist inú fíìmù yẹn tó máa dà wọ́n láàmú dúdú ni. At least 80-90% of their films. Ẹni tó bá máa jẹ́ bad guy inú movie yẹn dúdú ni. The good guy tó máa conquer, tó máa find solution funfun ni. Another one ni inú scripture, angels. Bá ṣe jẹ́ ká mọ̀ inú movie ní gbogbo tá a rí, angels are white. Áńgẹ́lì funfun ni. The devil, the demon, ó máa ní wò lórí báyìí, dúdú ni. So àwọn nǹkan báyìí pọ̀ bẹ́ẹ̀. Ṣé àwọn òyìnbó tó ṣe kínní ṣe rò pé bíyá wọ́n kàn sùn wọ́n jí wọn ní plan fún? Àwa dúdú tó wá ń gbà wáyé tó wá jẹ́ pé inú fíìmù tiwa náà káwa náà bẹ̀rẹ̀ sí í ṣe anything wa, nǹkan tó máa dájú láyé kó jẹ́ black. Ká bẹ̀rẹ̀ sí tag, ká bẹ̀rẹ̀ sí name. Anything good is black.
Anything good, it should be black. I tell you, I know she word and opposite be anything but white. No. Kí angel that have movie wa kí angel tó ń bọ̀ látọ̀run kó jẹ́ black. Kí gbogbo nǹkan tá fẹ́ ṣe tó dá láyé kó jẹ́ black. A fẹ́ kọ́lé, a fẹ́ ṣe anything kó jẹ́ black. Anything good l'Africa kó jẹ́ black. Ká kàn bẹ̀rẹ̀ sí reorientate mind wa àwọn èèyàn. Ká kàn bẹ̀rẹ̀ sí need láti jà, but it's a thing taking your set. Anything tó bá ṣá ti jẹ́ dáradára. Mọ́tò ni, ilé ni, ayé wa ni, anything tó, because color has come to stay. Race has come to stay. So God might say, okay, anything black is good. Anything tó bá fẹ́ sọ, anything tó bá ṣá ta fẹ́ project, it should be named, it should be tagged black. Kẹwa wo bóyá ama hate skin wa, bóyá ní bẹ̀rẹ̀ sí ní fẹ́ ara wa. We just ohun tí máa ń sọ̀rọ̀ lé lórí ni pé báwo la ṣe lè wá àtúnṣe sí gbogbo wọn kíní, not to be fighting. Mi ò ní jà, mi ò ní against kíní, but torí wọn fọkùn sí mi lọ́rùn pé kí n má ṣe dáadáa. Báwo mo lè ṣe àtúnṣe, báwo la ṣe lè máa make amendments fún gbogbo wọn kíní tó ti come to stay. A ní láti bẹ̀rẹ̀ sí understand wọn kíní. The first thing ká kọ́kọ́ understand, the next one ká wá máa work it, báwo la ṣe lè amend it. Tá a bá understand, a lè find solution. Èyí lọ̀rọ̀ àkíyèsí tí mo ní kí n wá pò wá sí lọ́jọ́ tòní. Ọlọ́run á wà pẹ̀lú wa. Ẹ jọ̀ọ́ follow mi lórí social media handle mi, Ìjẹ́ Ọmọlúwàbí, YouTube, Facebook, TikTok, Instagram. Ẹ ṣé gan.